ẹ̀yin èèyàn ẹ gbà mí o tí n bá sọ fún yín wípé àwọn obìnrin kan ò mọ nǹkan tí wọ́n fẹ́ pé mi ò lọ́kọ mò ń wọ́kọ àǹtí Yínká ẹ bá mi wọ́kọ àǹtí Yínká mo fẹ́ ṣe kíní kan ọ̀pọ̀ nínú àwọn èyí tó pọ̀ jù nínú wọn ò mọ nǹkan tí wọ́n fẹ́ téèyàn bá ti dé èjì kan láyé tó ti miss ẹ̀ ní first time nínú ìgbéyàwó ìdá òtí tó bá ti bí ọmọ kan rí láyé ẹ̀ ó ti ẹ̀ sì lè lákọ tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ìwọ tó ò tí ì bímọ rí láyé tí o èjì dẹ̀ ti kọjá lọ lórí ẹ̀ ṣérú wọ bẹ́ẹ̀ ló yẹ kó máa kakọ ṣérú wọ ló yẹ kó máa yanbọ ẹ jọ nítorí Ọlọ́run ẹ̀yin obìnrin tẹ́ ẹ ga tẹ́ bá lẹ̀ ń wọ́kùnrin tó ga jù yín lọ ṣé wọ́n ń fi gíga wọ́n fi ń gbowó níbì kan àbí wọ́n sọ wípé ọkùnrin tí ò bá ga okó ẹ̀ máa kúrú àbókó ẹ̀ ò ní dàtọ̀ ni àbí wọ́n sọ pé ọkùnrin tí ò bá ga kò ní lè dóbò torí kò yé mi torí àwọn nǹkan tí ẹ̀yin obìnrin míì tẹ́ máa ń attach value sí àwọn nǹkan tó wà valueless ni àwọn nǹkan tí ò make sense àwọn nǹkan tí ò make sense lè máa attach ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó kàn máa ń dùn mí ni wípé you keep coming to me and disturbing me you keep asking me you know most of you ngbà mí gan ẹ ti become nuisance live me but ẹ mọ̀ fúnra yín pé ẹ nídìí kíní ẹ fọ́kọ ẹ mọ̀ fúnra yín pé nǹkan tẹ́ ẹ ń fẹ́ why don't you come out let people know nǹkan tó o need nǹkan tó fẹ́ kí ló dé tẹ́ ẹ ń tan ayé tẹ́ ẹ ń fi dúdú pé funfun ẹ rí ojú tán ẹ máa wáyè ẹ jọ mo fẹ́ play nǹkan kan fún yín ọ̀rọ̀ àwọn obìnrin yìí ti sú mi wàláì honestly wọ́n ní àwọn nǹkan míì àwọn ṣe rí àwọn ọmọ tó sì kéré tí ẹ pé tẹ́ bá sì dó wọn ara wọn sì tẹ́ bá sì lè tẹ́ bá dó wọn lẹ́ẹ̀kan nísìnyí gan ìlò tí àwọn ọmọbìnrin ń lora wọn gan Ọlọ́run má jẹ́ kán ti di kòròfo kán tó wọlé ọkọ ẹ̀yin tí àwọn tó sì wà in their 50s 40 something sí tí wọ́n sì bí nígbà tó jú dúdú ṣerú yín ló yẹ mo fẹ́ play nǹkan kan fún yín o tí n bá rí ẹ mọ̀ pé mi ò kí sọ ètò yìí eléyìí ò ní pẹ́ rárá nígbà tó wá bá mi lóbìnrin tó ń wá owó obìnrin tó ń wá yàn bóyá o ti bímọ rí àbọ̀ ọmọ ẹyọ kan ló bí àbọ̀ ò bímọ rí ṣerú ẹ wá wo excuse tó fún ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ yẹn ẹ fẹ́ ọkọ tẹ́ bá ti rí ọkùnrin tẹ́ ti size ẹ̀ up bóyá tẹ́ béèrè nǹkan lọ́wọ́ ẹ̀ tí ò fún yín bóyá tẹ́ ṣe nǹkan tẹ́ rí pé kò ṣe ẹ ti size ẹ̀ up ẹ ti wò pé eléyìí ò lè bá yín gbọ́ bùkátà ọ̀pọ̀lọpọ̀ yín ẹ wá ọkọ ẹ yé disturb me ṣé mo pé mi ò lè ṣe matchmaking kí n máa gbójú síta tí bá ń gbójú síta báwọn yòókù ṣe máa ń ṣe ìgbà yẹn lẹ máa rí àṣírí ọ̀pọ̀lọpọ̀ tó máa tú ọ̀pọ̀lọpọ̀ yín ẹ fẹ́ ọkọ ẹ kò fẹ́ ṣeré ìmí nínú yín ẹ fẹ́ ṣeré ìmí nínú yín alábàárò lẹ ń wá ẹ máa disturb me because tí ò bá jẹ́ bẹ́ẹ̀ àwọn excuse mi tí ì rí ibi tí obìnrin ti ń give irú excuse tí mo fẹ́ give yìí wá. àwọn kan ti fẹ́ tó ga kí la rí mú bọ̀ ń bẹ́ẹ̀ kí náà rí mú bọ̀ ń bẹ́ẹ̀ tó ga tó sígbọnlẹ̀ rubbish ló bá dé èèyàn àdẹ́dẹ́ rí èèyàn àdẹ́dẹ́ tí ẹni tí ò ga tó á dẹ̀ máa ṣèyàn gẹ̀gẹ̀ kó ìgbà mí àwọn tó ga gan ọpọlọ wọn máa ń kúrú ni ìmí kàwé gan tẹ́ máa nítorí ìwé ló ṣe fẹ́ at the end of the day wàá wà disappointed tẹ́ bá wà pẹ̀lú ara yín tán ẹni tí ò dẹ̀ kàwé tó kọ́gbọ́n orí tó ka ẹ̀kọ́ gidi lọ́dọ̀ ìyá àti bàbá ẹ̀ á treat ẹ better than ẹni tó claim pé ó kàwé ẹni tó ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ẹ ti wà nílé ilé ọkọ kan tẹ́ ẹ ti filẹ̀ bóyá òmìrán lẹ fẹ́ kí lẹ rí mú bọ̀ ń bẹ́ẹ̀ tí obìnrin fi máa fi irú excuse tí mo fẹ́ play yìí tá máa fi fún ọkùnrin ẹ rí pé ọ̀pọ̀lọpọ̀ yín ò fọkọ ẹ kàn ń disturb me ẹ yé disturb me ẹ yé disturb me mi ìfẹ́ máa gbé yín wá kán àṣírí yín máa tú. Yóò bọ̀ mi ò rírú mi ti ẹ̀ gbọ́rú ẹ̀ rí mi ì gbọ́rú nǹkan báyìí rí ẹ jọ̀ọ́ ẹni tó bá wà obìnrin tó bá wà ní New Jersey tó need ọkùnrin tó ready tó need ọkùnrin tó wà ní New Jersey jọ̀ọ́ kàn sí mi
ẹni obìnrin tó bá ti fún mi ní àwọn excuse tí ò make sense nsìn mo máa gbọ́ eléyìí tí n bá ti kúrò ń bí máa lọ gbọ́n jáde nínú kinní mi ni ẹ máa gbọ́ o. Hello Aunty Yinka, kàlẹ́ má bínú pé mo ń disturb ẹ̀. Ẹni tí ẹ tún fún mi yìí ìtọ́sí mi ló wà lóòótọ́ ní New Jersey, but ohun tó ń sọ ni pé òun ga jù mí lọ by 2 inches. So mi mọ̀ ó dẹ̀ ní pé ẹni tó ń wá ẹni tó ga tó jẹ́ 5.8 bí tòun àbí ẹni tí ó ga jù òun lọ lòun wá, pé mo kúrú jù òun lọ bí like 2 inches. So ó ní ẹni tó ga lòun wá, pé òun fẹ́ ẹni tó máa kúrú sí òun. So ohun tó ń sọ fún mi nìyẹn, bó dẹ̀ ti sọ fún yín pé màá get back sí yín, màá jẹ́ kẹ́ mọ̀. So tá bá mi tó ń rẹ́lòmíì ní New Jersey ẹ ṣé. Ẹ jọ̀ọ́ ṣé excuse tó yẹ kóbìnrin fún ọkùnrin nìyẹn pé òun ó ga jù òun lọ ní 2 inches, ṣé excuse nìyẹn láti má fi ọkùnrin kò rí o. Wọ́n sì jọ ń sọ̀rọ̀ lórí fóònù ni o dẹ̀ ti size ẹ̀ up, o ti fìyẹn lé, o ti gbé sí pé o ò fẹ́ ni tó ga jù lọ, ìwọ dẹ̀kẹ̀rẹ́ bóyá o sì ń bẹ Ọlọ́run ni. Kẹwu báwọn obìnrin ṣe ń ronú, ewu báwọn obìnrin ṣe ń reason, ewu bí àwọn èèyàn ṣe ń fi àwọn nǹkan tí ò make sense tí wọ́n fi ń gbọ́n eré ayọ̀ ara wọn dànù. Ewu bó ṣe ń ṣe wọ́n kọ height, ṣé wọ́n fi height sí ara oko ni? Ṣé ẹni tó bá kúrú sí ẹ ṣó ní kó má lè do ẹ dáadáa ni? Nígbà míì gan tó bá fi ẹwà lu ọkùnrin pa, a máa jẹ́ kọkùnrin kó máa gbé ẹ báyìí, a máa wò pé kò ní lè fẹ́ lose ẹ. Kò sọkùnrin tí ò láì kó step out pẹ̀lú àwọn obìnrin ọkùnrin máa ń láì pé kíyàwó nǹkan kó dúró déédéé, a máa fi ẹyan gọ̀ kò ní lè part ways pẹ̀lú ẹ because ó wò pé òun ló ń jẹrú ẹran yìí. Ó wá fi 2 inches ó fi ga ju ọkùnrin lọ, ó wá mú yẹn as an excuse láti má date ọkùnrin. Ẹ jọ̀ọ́ ṣó make sense? Ṣó make sense? Ọ̀pọ̀lọpọ̀ wọn yìí wọ́n dẹ̀ ti lose ẹ̀, ìmí inú wọn kò lọ́mọ o. Mo sọ fún yín pé téèyàn bá dé stage kan nílé ayé, o ò tiẹ̀ ní wọ́kọ mọ́ wàá máa sáré pé kò bá wọn lọ́mọ láyé. Tó bá tí èjì ò bá ti sí on your side mọ́, tó ti dé stage kan wàá máa sáré pé kò bá wọn lọ́mọ láyé. Eré yẹn ló máa sá. Imagine ẹ wo excuse tí obìnrin yìí ń give pé ó fi 2 inches ó fi ga jù òun lọ, òun nítorí ẹ̀ òun ò fẹ́ ni tóun ga jù lọ. I'm going to take her off my group now immediately tí ò sí nǹkan kan tó máa ṣe. Hello Aunty Yinka, kàlẹ́ má bínú pé mo ń disturb ẹ̀. Ẹni tí ẹ tún fún mi yìí ìtọ́sí mi ló wà lóòótọ́ ní New Jersey, but ohun tó ń sọ ni pé òun ga jù mí lọ by 2 inches. So mi mọ̀ ó dẹ̀ ní pé ẹni tó ń wá ẹni tó ga tó jẹ́ 5.8 bí tòun àbí ẹni tí ó ga jù òun lọ lòun wá, pé mo kúrú jù òun lọ bí like 2 inches. So ó ní ẹni tó ga lòun wá, òun fẹ́ tó máa kúrú sí òun. So ohun tó ń sọ fún mi nìyẹn, bó dẹ̀ ti sọ fún yín pé màá get back sí yín, màá jẹ́ kẹ́ mọ̀. So tá bá mi tó ń rẹ́lòmíì ní New Jersey ẹ ṣé. So màá appreciate ẹ gan, ẹ ṣé mà, ó dàbọ̀. Kí lẹ rí sí yẹn? Èmi sì 6 ni mí ní gíga mi, kí wọ́n máa ní pé mò ń dúró di ẹni tó máa jẹ́ 6. Ìgbà wo ni mo fẹ́ rí ẹni tó máa jẹ́ 6 feet? Ìgbà wo mo fẹ́ rí? Kí ni mò ń dúró de gbà yẹn? 6 ni mí. Ṣé èèyàn ti dé ti 6 ò bá lo dúró fẹ́ tó fìrìgbọ̀n tó 6? Kí lèèyàn rí mú bọ̀ ń bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ yín kí lẹ rí mú bọ̀ ń bẹ́ẹ̀? Ẹni tó fìrìgbọ̀n tẹ́ ẹ déètì, ẹni tó fìrìgbọ̀n tẹ́ ẹ déètì tó jẹ́ 6 tó sì gbọ́lẹ̀, orí burúkú ló bá dé. Ẹni tó kàwé tó gboyè tó gba gbogbo ẹ̀, kí lẹ rí mú bọ̀ ń bẹ́ẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ̀rò pé ó kàwé tí wọ́n tẹ̀rò bí wúmà yìí sọ kinní kan, màmá Adéjùmọ̀, mo ti máa ń sọ kinní yẹn rí. Inú mi dẹ̀ dùn pé mo tún gbọ́ lẹ́nu wúmà yẹn léni pé marriage ò kì í change anybody. Tó bá rí obìnrin kan ta tó níwà wèrè, má rò bóyá tó bá marry ara ẹ̀ abalẹ̀, tó bá marry ẹ ló máa worse jù. Tóbìnrin bá ní ìwà orí burúkú, tó bá marry ẹ,
òun ló máa worst jù honestly tí ìwà tó bá ti bá lọ́wọ́ obìnrin o ò lè gbà lọ́wọ́ ẹ̀ ìwà tó bá lọ́wọ́ ọkùnrin ò lè gbà lọ́wọ́ ẹ̀ if there's anything tèmi regret láyé mi ó ní wípé mo allow láti change religion mi kí n tó sọ pé mo fẹ́ lọ marry Ọlọ́run dẹ̀ yọ mí Ọlọ́run ṣàánú mi ó tètè pè mí padà wálé the only regret mo ní láyé nìyẹn because mo mọ̀ wípé ìwọ tó religion tó mọ̀ tó fẹ́ lọ gbà nítorí wípé ṣé mọ̀ pé ìwà èèyàn lèèyàn máa kọ́kọ́ rí èèyàn ló máa kọ́kọ́ rí kó tó accept láti gba religion ẹ̀ religion tó mọ̀ àbí ẹni tó ti mọ̀ dáadáa tó fẹ́ lọ change tí ò bá jẹ́ ẹni tó dúró déédéé tó understand tó gbọ́ àgbọ́yé ẹ̀sìn tó fẹ́ gbà tí ò bá ìwà tó bá lára ẹni tó ti torí ẹ̀ gbẹ̀sìn because ẹ má jẹ́ ká tanra wa pé èèyàn kan ò lè ti torí èèyàn kan gbẹ̀sìn ìwà èèyàn lèèyàn máa rí kéèyàn tó accept ẹ̀sìn téèyàn yẹn ń sìn ẹni tó rí wa ẹ̀ níta tó ti torí ẹ̀ gba ẹ̀sìn ẹ̀ tó bá ṣọ́ra ìwà yẹn náà ló máa lé ẹ kúrò nínú ẹ̀sìn yẹn torí ìwà onítọ̀hún nìkan ló máa rí as an example as a figure as a mirror fún ẹ̀sìn tó gbà àní ìwà yẹn tí ò bá ní ìwà tó fi ń guide tó fi ń secure ẹ láti wà nínú ẹ̀sìn yẹn wàá rí pé wàá fall apart wàá fall again kúrò wàá fall out kúrò nínú ẹ̀sìn yẹn tó ṣe dàtẹ́ pé even Ànábì sọ wípé there should not be compulsion in any religion or in religion so tó bá mọ̀ pé tó bá fẹ́ gba ẹ̀sìn má gba ẹ̀sìn nítorí pé o fẹ́ fẹ́ ẹni tó lẹ́sìn yẹn gba ẹ̀sìn nítorí pé o mọ religion yẹn àìjẹ́ bẹ́ẹ̀ ẹni tó ti torí ẹ̀ gba ẹ̀sìn figure ẹ̀ attitude ẹ̀ ló máa wò attitude ẹ̀ ló máa wò attitude tó dẹ̀ ń wò yẹn tó bá ṣọ́ra ìsídàká attitude yẹn jẹ́ kó wà stronger nínú ẹ̀sìn yẹn àbí kó jẹ́ kó fall out kúrò nínú ẹ̀sìn yẹn tó bá tẹ̀ wá yá tó bá yá torí òun lòun rí òun ni figure òun ni representative òun ni mirror tó ń rí tó mú ẹ wọnú ẹ̀sìn yẹn bóyá nínú ìwà tó ń wù níta nígbà tẹ́ wá wọnú ilé tó wá rí àwọn ìwà tó ń wù òun náà ló máa jẹ́ figure tó máa fi fall out kúrò nínú ẹ̀sìn yẹn ó lè wá jẹ́ pé ńgbà tó máa fi wá mọ̀ tó máa wá understand ẹ̀sìn yẹn dáadáa in his absence or without even putting him into consideration or into cognizance again ó lè ti wá fall out pátápátá kúrò nínú ẹ̀sìn yẹn so má ti torí èèyàn kankan gba ẹ̀sìn má ti torí èèyàn kankan sọ wípé mo love ẹ mi ò máa láti bá ṣe ẹ̀sìn ẹ̀ provided tó bá mọ̀ pé ó ní security pé ìwà tó rí tó fi gba ẹ̀sìn yẹn ó máa maintain ìwà yẹn ìwà tó rí tó fi gba ẹ̀sìn yẹn ó ní rí àwọn ìwà tó dàbí ẹ̀gbin àbí ìdọ̀tí sí ẹ̀sìn yẹn because to imagine kó gba ẹ̀sìn kò ní torí pé ọkọ ẹ̀ ń kírun ló ṣe gba ẹ̀sìn kò wá discover pé nígbà tó wà ń ta ọkọ ó ń kírun ló ṣe gbẹ̀sìn àbí ọkọ ẹ̀ ó ń kírun ó nice ló ṣe gbẹ̀sìn ó ń pray ó nice ló ṣe gbẹ̀sìn ó wá wọlé ó wá lọ discover pé ọkọ tó rò pé ó ti torí ẹ̀ gbẹ̀sìn yìí ó lè máa ṣàlùwàlá kó máa kírun kó dẹ̀ tún máa ṣépè kó máa yòdì wàá rí pé tó bá yà wá máa wò pé ọlọ́run eléyìí ò ṣe ọlọ́run mi èyí tó fi máa ní mọ Islam dáadáa ìwà èèyàn ló máa ń kọ́kọ́ lead àwọn èèyàn sínú Islam tẹ́ ẹ̀ bá dẹ̀ ṣọ́ra ìwà èèyàn náà ló máa lead èèyàn out kúrò nínú ẹ̀sìn yẹn any religion at all so make sure pé o ní understanding nípa religion yẹn o dẹ̀ gba ẹ̀sìn ẹ o gbà o gbà fúnra rẹ̀ without looking at your woman or at your man as a role model without looking at bóyá partner bíi pé figure ẹ̀sìn yìí rè otherwise tí àwọn tó bá gbé ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń ṣe ìfẹ́ kò sí nǹkan tí ìfẹ́ bá gùnyàn kò sí nǹkan téèyàn ò lè ṣe kí obìnrin tó lè máa ní control over ìfẹ́ àti wà maturity àti setting gan so tí ìfẹ́ bá gùnyàn pàápàá tó jẹ́ pé ẹni tó fẹ́ ṣe ẹ̀sìn ẹ̀ àwọn ìwà tó ń fún ẹ nígbà yẹn ìwà tó fi lè justify láti ṣe ẹ̀sìn yẹn ni wàá ṣe honestly but àwa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ò rí èèyàn ṣí wọn létí báyìí nígbà tí wọn tó bá fẹ́ gba ẹ̀sìn
o fẹ́ change sẹ́sìn má change sẹ́sìn nítorí ọkọ ẹ̀ àbí torí ìyàwó ẹ̀ change sẹ́sìn nítorí pé o mọ ẹ̀sìn yẹn torí pé tó bá lọ change sẹ́sìn nítorí ọkọ àbí torí ìyàwó lè wá lọ wà disappointed along the line kó dẹ̀ jẹ́ wípé wá fall out tó bá dẹ̀ tún wá fall out o wá nílé pick ó ṣeé ṣe kó má lè fẹ́ padà sẹ́sìn tó ti wá mọ́ ó ṣeé ṣe kó má lè fẹ́ padà o wá ní mọ nǹkan tó wá fẹ́ dá wà pé no because a lot of things ló máa jẹ́ ìríra fún ẹ so tó ẹ jẹ́ kí tún padà pé obìnrin tí ò bá dá lọ́nà kò lè dá tó o bá fẹ́ ọkùnrin tí ò bá dá lọ́nà kò lè dá tó o bá fẹ́ àwọn nǹkan tó yẹ kẹ́ máa wò lára obìnrin àmì lára ọkùnrin ó yàtọ̀ sí pé ọkùnrin ò ga ó kúrú tí ò bá ti kí ń ṣe rárá tí like 2 inches ò tí ì báàdì jù bí tọkùnrin bá ti ga dé ibi èjìká ẹ wàláì kò bá èmi náà ti sọrú ẹ rí but you discover pé àwọn tó ga at the end of the day kí lẹ rí mú bọ̀ bẹ́ẹ̀ ẹni tó ga tó sìngbọnlẹ̀ tẹ rò pé ó kàwé ó gbọ́pọ̀ ló gbóyìnbó ìwà tó máa wù ìwà ẹlẹ́gbin ẹni tí ò lọ nǹkan kan gan tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ rí ẹ̀kọ́ pé ẹ̀kọ́ wà lára ẹ̀ àwọn nǹkan tẹ̀ ń add value sí kò ń ṣe àwọn nǹkan tó yẹ kó ìgbéyàwó deep ju gbogbo nǹkan tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin máa ń rò lọ tí n bá jókòó ń gbà mí mo rí reason tí ọ̀pọ̀lọpọ̀ ilé fi ń break àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ máa wò nínú ìgbéyàwó òun kọ́ lẹ̀ ń wò àwọn nǹkan tí ò make sense tí ò wà relevant òun gangan lẹ̀ ń wò nínú ìgbéyàwó òun ní ìgbéyàwó ò ṣe kí n last irú òun wo height tó bá lọ fẹ́ òmíràn tómìràn ò bá fún ẹ láyọ̀ ńkọ́ tó bá lọ fẹ́ òmíràn tó bá lọ fẹ́ ni tó lẹ́wà ọ̀pọ̀ òyìnbó fi dídùn ṣẹwà ègún ara ẹ̀ lé nírinwó tó bá lọ fẹ́ ni tó lẹ́wà ẹni tó ṣe gbogbo ẹ̀ tó dẹ̀ wá wọlé tí ò wá fún ẹ láyọ̀ tí ò fún ẹ ní dùnnú ńkọ́ kí ló fẹ́ ṣe sí tó bá lọ fẹ́ ni tó kàwé tó gboyè rẹpẹtẹ at the end of the day tó wọnú ilé tó wá lọ ń behave bí ẹranko ńkọ́ tó dẹ̀ fẹ́ ni tí ò ka nǹkan kan tó jẹ́ pé ìsọ̀rọ̀ ọmọlúàbí èmi ti rọ́kùnrin tó ń pè ìyàwó ẹ̀ láṣẹ́wó mo ti rí tó dẹ̀ kàwé tó tiẹ̀ tún ṣiṣẹ́ àárín ilé ìwé tó dẹ̀ ń pè ìyàwó ẹ̀ láṣẹ́wó tó dẹ̀ ń ná ìyàwó ẹ̀ mo dẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ filẹ̀ mo ti rí mo dẹ̀ rí ọkùnrin tí ò kàwé tí ò sí láàárín àwọn tó kàwé tẹ́ pé iṣẹ́ kinní ló ṣe tí ò dẹ̀ lè lanu pé obìnrin láṣẹ́wó kò tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ àwọn ọbẹ̀ yẹn létí ẹ̀ kò fẹ́ gbọ́ létí pé wọ́n sọ̀rọ̀ àlùfàǹṣá kò fẹ́ gbọ́ mo ti rí ǹdẹ̀rọ́kùnrin tó kàwé tó wà láàárín àwọn ọ̀mọ̀wé tí ò sí nǹkan tí ò lè jáde lẹ́nu ẹ̀ sóbìnrin nǹkan tẹ́ ẹ máa ń wá lára ọkùnrin ẹ lọ change ẹ̀ òun ni ìyá ṣe ń jẹ yín nílé ọkùnrin ẹ ń sọ àwọn ọkùnrin gidi nù látàrí àwọn nǹkan tí ò ní value tẹ́ ẹ hard value sí tẹ́ fi ń pick ọkọ bọ́n bá ní ọ gbé arọ́ lẹ̀ nísìn ẹ máa sá ẹ lẹ́ẹ̀lẹ̀ farọ wàrás tí o bá pé tó o fẹ́ arọ yẹn máa gbé ẹ gẹ̀gẹ̀ báyìí ni kò ní fẹ́ kí nǹkan kan ṣe ẹ́ toró mọ̀ wípé o gbà ń tàlébù ara òun ló fi fẹ́ òun níbo lòun ti fẹ́ lòun kí lòun fẹ́ máa wá káàkiri ibi tó bá fi sí ló máa jókòó sí a máa gbé ẹni bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yẹn ní àárọ̀ ní olójú kan ni mi ò lè fẹ́ ẹ wá lọ fọ́ lójú méjì ẹ lọ fẹ́ ẹni tẹ́sẹ̀ straight tó dúró déédé ẹ dẹ̀ ní láyọ̀ ẹ ní pẹ́ńbẹ́ ẹ ní láyọ̀ ẹ ní pẹ́ńbẹ́ ẹ má máa hard àwọn value tí ò make sense sí àwọn nǹkan tí ò yẹ kó ní value ẹ má máa hard ẹ má àwọn nǹkan tó yẹ kẹ́ máa wò lára ọkùnrin ṣé tó bá dápá ọṣọkùnrin ilé dúró fún mi ṣé mo tiẹ̀ lè pé kí n believe pé mo ní ọkùnrin ṣé ọkùnrin ni ṣé ẹni tó lè dúró fún mi ni ṣé ẹni tó lè cover back mi ni ṣé ẹni tí mo lè wà nínú ìṣòro tó máa dúró fún mi ni in tó máa ń wò nìyẹn kì í ṣe pé ó ga jù mí lọ ó kúrú jù mí lọ kò fáìn ojú ẹ̀ dàbí ojú gòrílà kíní kan kò dáa kò ṣeé rí eye máa ṣe bẹ́ẹ̀ òun lẹ ṣe ń bọ́ sọ́wọ́ fine boy tẹ́ ń wá náà ó máa wá pẹ̀lú wàhálà tiẹ̀ fine boy ò ní jẹ́ràn ìlú kan èyí tí ò fine gan kò ń jẹ́ràn ìlú kan ká máa pé ó ga jù mí lọ àní mo réyàn kan
lórí Facebook tó ń sọ wípé ẹnìkan òun ti rò pé tóun bá rí ẹni tán ló ń fẹ́ gan ó máa ṣe kinní kan. Mo wá wò pé ẹni tó ń sọ pé oròbíà tó bá rí kò lè fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín fọ́sẹ̀ kan. Nǹkan tó wà lórí ẹ̀, ìwà tó wà nínú ẹ̀, ìwà tó jẹ́ wípé wàá sọ wípé níbo ló ti wà látijọ́ yìí tẹ́ ẹ̀ ti pàdé ara yín. Bẹ́ẹ̀ mo rí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí ò jókòó nílé ọkọ tẹ́ ẹ̀ dúró tẹ́ ẹ̀ tún mú àmúbọ́ in tẹ́ ẹ̀ ń wá in tó yẹ kẹ́ máa wá kọ́lẹ̀ ń wá. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ o léèyàn ga jù ẹ lọ with 2 inches o dẹ̀ sọ wípé no o ṣe wà wá padà wá bá mi ṣé òmíràn ni máa wá lọ wá fún ẹ. Irọ́ o. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ wà ní New Jersey lóbìnrin, please I have somebody ní New Jersey. Ẹ̀yin tẹ́ wà ní Florida lóbìnrin, mo léèyàn ní Florida. Ẹ̀yin tẹ́ wà ní New York lóbìnrin, mo léèyàn ní New York. Ẹ kọ sí mi. Ó dàárọ̀. Oríṣiríṣi làwọn obìnrin máa ń ṣe honestly. Èyí dẹ̀ máa sunkún. Ẹ bá mi wọ́kọ̀.